ẹ̀yin ọmọ Yorùbá, àgbìyàngan sígbó akéoró àpàjẹ kò jẹ́ kí yangan ó gbó, agbin iṣu ewùrà sẹ́gàn ọ̀yà ò jẹ́ kí iṣu ẹ̀gàn ó dàgbà, agbẹ́wà ò tún wá dáko sẹ́gàn mọ́, àwa agbin igi ọdán sáàrin ìta gbangba wípé bí ọdán bá digi ńlá kárábẹ́ ọdán nara, ó tún kú dẹ̀dẹ̀ kí ọdán òun ó tún wá digi àlọ́yè ọmọ ewúrẹ́ tó fi jẹ. Ẹ dákun, ṣé Fúlàní ò lè wá pa Nàìjíríà ni? Ẹ dákun, ṣé àwọn Fúlàní ò lè Yorùbá pa ní Nàìjíríà ni? Torí kò tí ì yé mi ọ̀rọ̀ díẹ̀ ni mo sì fẹ́ sọ lórí ẹ̀, torí pé mo fẹ́ kí àwa ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo yìí tẹ́ wà ní diaspora kẹ́ ẹ mọ̀ tó ń lọ nílé, kẹ́ ẹ mọ̀ ìyànjẹ burúkú kẹ́ ẹ mọ̀ bí ìyànjẹ náà ṣe lágbára tó. Nígbà tá a gbé ìyá odó lérí ọmọ odó, bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwa àti Fúlàní ṣe ń rí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nílọrin ní Kwara State. Ṣé rí, ẹ má bínú, àwọn nǹkan tó tiẹ̀ kọ́kọ́ ń bà mí lẹ́rù ni pé tá a bá ń sọ̀rọ̀ Kwara State, lẹ́yìn àwọn ibì kan tó jẹ́ wípé ìlú àwọn tápà ni, tàbí ìlú àwọn ẹlòmíì tí kìí ṣe Yorùbá tí kìí dẹ̀ ṣe Fúlàní tí yẹn ò dẹ̀ lójú bíi mélòó kan lọ, gbogbo ìlú yòókù pátápátá ọmọ Yorùbá ni wọ́n ní Ìlọrin, ọmọ Yorùbá gidi pọ́nbélé. Ṣùgbọ́n ẹ fẹ̀sìn kó wa lómi ọbẹ̀, ẹ fẹ̀sìn dàgbésí ayé wa rú pátápátá. Ọmọ Mùsùlùmí ni mí o, mi ní kéèyàn má ṣe ẹ̀sìn Mùsùlùmí o, mi ní kéèyàn má ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì o, mi ì dẹ̀ sọ pé kéèyàn má ṣe ẹ̀sìn àbáláyé. Ṣùgbọ́n gbogbo tẹ́ ń fi tú wa jẹ, tẹ́ fi yí ọpọlọ àwọn èèyàn padà bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́hun, wà láyé ẹ̀sìn ni, and it is the time now fún àwọn ọmọ Yorùbá láti jáde láti sọ̀rọ̀. Yorùbá sọ pé àìlè sọ̀rọ̀ lọ bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ dákun, ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Mẹ́kà lọ́dún. Ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Jerúsálẹ́mù. Bẹ́ẹ̀ náà ni àwọn stéètì kọ̀ọ̀kan tí wọ́n á sponsor àwọn èèyàn lọ ṣẹ̀sìn. Ẹ dákun, àwọn ẹlẹ́sìn wa kẹta nílẹ̀ yìí, àwọn ẹlẹ́sìn àbáláyé, ibo ni ìjọba orílẹ̀-èdè yìí tàbí àwọn gómìnà wa nípínlẹ̀, ibo ni wọ́n rán àwọn lọ? Ẹ dákun, báwo ni ọ̀bọ ṣe sorí tí nàkí ò ṣe? Ṣé ọwọ́ àwa Mùsùlùmí nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà? Ṣé ọwọ́ àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà? Ṣé táàkì tí wọ́n ń gbà ṣé kò kan àwọn ẹlẹ́sìn àbáláyé? Ṣé àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n bá ra mọ́tò wọ́n yẹn gba pàtíkúlà? Tí wọ́n bá ní ọjà wọn kì í san táàkì lé lórí? Tó fi jẹ́ wípé owó tí gbogbo wa jọ ń dá papọ̀, tí Mùsùlùmí ń dá, tí Kírísítẹ́nì ń dá, táwọn ẹlẹ́sìn àbáláyé ń dá, ẹ̀ẹ́dẹ̀ fi rán àwọn ẹlẹ́sìn kan, pé káwọn ẹlẹ́sìn yẹn kí wọ́n fún wọn lówó ọ̀fẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ń fún náà ìbànújẹ́ ló ń já sí. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀, màá dẹ̀ ṣàlàyé reason tó fi ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn míì tó yẹ kẹ́ ẹ wò ṣe láàánú,
ẹ wo iye owó tí wọ́n ó mú lọ Mẹ́kà, ẹ jẹ́ ká tọ́ ẹ̀ pé 3 million, ẹ jẹ́ ká pé 3 million báyìí, bó tilẹ̀ jẹ́ pé gbogbo alámọye tí wọ́n san fún Mẹ́kà tàbí Jerusalem báyìí. Instead tí kì í bá ṣe pé ẹ fẹ́ fi ẹ̀sìn ba ilé ayé yìí jẹ́, instead owó tí ẹ ń fún wọn yẹn láti mú lọ sí Mẹ́kà tàbí láti mú lọ sí Jerusalem, tẹ́ ẹ bá fi ń dá irú wọn lókòwò, nínú òkòwò yẹn wọ́n á jẹ wọ́n á mu, ètò bá jọkùnrin á bọ́yàwó á bọ́mọ, ètò bá jẹ́ obìnrin òun náà á ṣiṣẹ́ á rówó ṣe tó wù ú, òun náà á tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀. Ṣùgbọ́n wọ́n táwọn èèyàn fi sórí rẹ̀ ẹ̀ ní fún wọn, ẹ̀ ní fún wọn owó tí wọ́n lè mú sórí rẹ̀ tẹ́lẹ̀ kan fún 3 million tẹ́ ń kó fún wọn lọ sí Mẹ́kà yẹn, tó wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ àwa ti Mẹ́kà dé àmọ́ wá rún pa. Bẹ́ẹ̀ àwọn nǹkan kó lè wà tí mi ò nígbàgbọ́ nígbà tí a gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ Mẹ́kà, wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ni kó lọ sí Mẹ́kà, Ọlọ́run ò fi dandan mọ́yàn lórí ẹ̀. Wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ni kó fẹ́ ìyàwó 4 tó bá lè ṣe déédéé láàrin wọn. Ṣẹ̀mùpọ́lọ́ ti kọ̀ndẹ́mù ẹ̀ nìyẹn, kò sí bó ṣe lè ṣe déédéé láàrin ìyàwó 4, kò pọ́síbù láíláí, kò pọ́síbù láíláí kéèyàn ti déédéé láàrin ìyàwó 4. Ó túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ ló fi sọ yẹn, tó dẹ̀ mọ̀ pé tí nǹkan gbígbóná bá ti wà ńbẹ̀ gbogbo yín náà máa sá fún. Èdè fi èsì kó wa lẹ́rú ní ilẹ̀ Yorùbá, èdè fi èsì kó wa lẹ́rú. Inú mi ò bàjẹ́ láti sọ nítorí pé àwọn ẹ̀sìn tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yíyọ̀ kan lára àwọn ẹlẹ́sìn yẹn ni mí, mùsùlùmí ni mí. Abdulrazak lórúkọ mi, Abdulrazak lórúkọ mi. So now owó tí ẹ ń kó fún àwọn èèyàn lọ Mẹ́kà lọ Jerusalem yẹn, bàbá ẹ̀yin gómìnà wa ẹ ṣe fi dá wọn lókòwò. Tẹ́ ẹ bá dá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lókòwò, tẹ́ ẹ bá kọ́ common 3 million fẹ́lòmíì láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ wo iye àwọn èèyàn tí ó gbà sábẹ́ láti máa ṣiṣẹ́, tó lè jẹ́ pé yóò máa sanwó oṣù fún inú owó oṣù táwọn bá ń gbà àwọn náà ti bọ́yàwó bọ́mọ wọn. Àwọn náà wá jẹ́ labour employers. Now ibi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ lónìí, ọ̀rọ̀ lórí Kwara ni, mo kàn yàdà bàrà débẹ̀ yẹn ni. Mo fẹ́ bẹ bàbá wa Sùlù Gàmbàrí, Ọlọ́run á lọ́ra ẹ̀mí yín. Bàbá wa Sùlù Gàmbàrí, ìyà tẹ́ ń fi jẹ àwa ọmọ Yorùbá ti pọ̀ jù. Mi ì sọ́rí láti sọ torí mo mọ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ Yorùbá wá rí bí ìyà tó bá jẹ́ pé gbogbo àwọn tán jẹ́ ọmọ Yorùbá gangan náà tí wọn ò rí bí ìyà pé ìyà lẹ́ ń fi jà wọn, a jẹ́ pé mo túbà mo sì ẹ́sítàgà fún láì lórí ọ̀rọ̀ tí mo sọ. Bàbá kí ló dé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín ná? Ẹ dákun, kí ni pàṣẹ́ntéèjì àwọn Fúlàní, kí ni pàṣẹ́ntéèjì Fúlàní láàrin ọmọ Yorùbá ní Kwara State? Wàláhì Ọlọ́run gbọ́, ẹ̀ tó 15%. Gbogbo ẹni mo fi sọ, ẹ̀ pé 15%. Ṣùgbọ́n ẹ ti ká wa lọ́wọ́ kò báyìí. Bẹ́ẹ̀ bá wa ká wa lọ́wọ́ kò. Bàbá, àwọn ìlú kan wà ní Kwara tó jẹ́ wípé ìlú ni wọ́n dá dúró ni, tó yẹ kí wọ́n máa jọba. Àwọn abòmíì wà tó jẹ́ pé bí wọ́n bá ti tí tó ọba jẹ, ó yẹ kí wọ́n ti ní baálẹ̀. Ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ibi tí wọ́n ti yan baálẹ̀ ní, ṣe bí Yorùbá ni ó ṣe baálẹ̀ Yorùbá. Níbi tí wọ́n bá ti lè yan ọba, ṣe bí Yorùbá ni ó ṣe ọba Yorùbá. Bàbá èdè ń fọ́ sí Emirate Council lè wà lórí. Ẹ wàá mú
Dáúdù ẹ kàn mú Dáúdù kan bì kan ẹ dẹ̀ mú lọ sínú ìlú yẹn kó máa supervise bóyá ìjòyè bóyá even kọjọba ní bẹ́ẹ̀ tàbí balẹ̀ àwọn wọ́n mọ̀ wá láti Ìlọrin wọ́n mọ̀ padà èmi kò wò sí wọn ti dé ní ẹ dẹ̀ ṣe débi pé local government yóò mọ̀ fún wọn lówó oṣù àwọn ọmọ tí wọ́n fi orí rìn dé ibẹ̀ yẹn gbogbo nǹkan tó tọ́ sí àwọn Fúlàní yẹn kò dẹ̀ tọ́ sí wọn. Ẹ wo àwọn ìlú kan wà tí màá kàn dárúkọ díẹ̀ nù. Ẹ wo Àfọ́n, Ládùbà, Elémèrè, Bùdó Àlùfáà, Bùdó Ààrẹ, Òkè Òyì, Abúyánrìn, Ọlọ́kọ̀, gbogbo àwọn ìlú tí mo dárúkọ yẹn ìlú tó tó ọba ní wọn. A rí nínú wọn tó ti ń exist kí lọ́dún tó exist gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ kí Ìlọrin tó exist a rí nínú wọn tó ń exist. Bàbá gbogbo àwọn ìlú tí mo kà á lẹ̀ yìí èsì yẹn Dáúdù láti Ìlọrin lé wọn lórí. Bàbá bàbá wa Sùlù bàbá yẹn kíwù ṣe kínní yìí ń dọ́gba rárá. Báwa táwa jẹ́ Yorùbá tá a jẹ́ majority táwa ọba wa yan àkàrà jẹ lórí yín sódà kéèyàn ó máa yan àkàrà jẹ lórí wa. Ọmọ Yorùbá ò wá lẹ́nu nílùú tí wọ́n bí sí mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi mo fi Ọlọ́run Lédùmarè búra ní tí mò ń sọ yìí kò sí àròsọ ń bẹ o kò sí irọ́ ń bẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni. Rísì tí mi ò fi gbé àwọn èèyàn kalẹ̀ kí n mọ interview wọn lórí irú ọ̀rọ̀ yìí ó ní wípé mi ìfẹ́ kí wọ́n lọ máa fín àwọn ẹni ẹlẹ́ni lápé kán lọ fínná mọ́ wọn torí bọ́rọ̀ bá ṣe rí làwọn ò ṣe sọ bọ́rọ̀ dẹ̀ ṣe rí yẹn tí wọ́n bá sọ yóò máa gún àwọn kan lára pàápàá jùlọ yóò máa gún àwọn Fúlàní Ìlọrin lára yóò máa gún àwọn Fúlàní Ìlọrin lára. Bàbá kókó kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá èyí náà gẹ́gẹ́ bí ẹni tó ké àlùkùránì. Bàbá èyí náà ẹ pera yín ẹ pé àrò àtọ̀dọ̀fin inú yín ẹbí léèrè bóyá ìyànjẹ ni ìkíní yẹn jẹ́ fún wa tàbí bẹ́ẹ̀ kọ́. Ẹ dákun ìlú Fúlàní mélòó ni ọmọ Yorùbá kan ti lágbára láti lọ fa ẹnìkan kalẹ̀ ńbẹ̀ tí ọmọ jẹ́ aṣojú tàbí tí ọmọ jẹ́ adarí. Ẹ dárúkọ ìlú kan ẹyọ ìlú kan ní gbogbo Nàìjíríà tó jẹ́ ìlú Fúlàní tó wá jẹ́ Ìgbò tàbí Yorùbá tàbí Tápà ló darí wọn. Bàbá ẹ ti rí àwa Yorùbá ní ọ̀lẹ ẹ ti wá lẹ́ni tí ò mọ ohun tó ń ṣe. Otherwise àwọn local government àwọn ìlú kan wà tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ dé. Wàláì àwọn gbogbo ní ẹmọ ìlú kan tó ń pè ní Pátìjì ẹ sì mọ ibi tí wọ́n ń pè ní Ẹ̀dú. Ṣé rí àwọn ìlú tí mo dárúkọ yìí ìlú Tápà ni wọ́n Pátìjì àti àwọn ní agbára àti lọ yan èèyàn fáwọn ọmọ Tápà nílùú tiwọn. Yorùbá yìí nìkan lè ní agbára láti kó ọmọ ogun terrorize mọ́lù wọn. Bàbá kò dáa tó
láàrin ẹ̀yin àti Ọlọ́run àti àlùkùránì ẹ bá wa tún kíní yẹn ṣe kò dáa tó ní Jẹ̀bà judgement wà high court judgement wà tí ẹ̀ẹ́dẹ̀ appeal lé lórí dọ̀la níbi tí wọ́n ti sọ pé Jẹ̀bà ò kì í sára Ìlọrin Emirate. Adájọ́ mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ categorically pé Jẹ̀bà ò sí lára Ìlọrin Emirate. Síbẹ̀síbẹ̀ náà ẹ ta bàbá yìí pa ẹ̀jẹ̀ wọn ó fún un ní sálárì for 21 years. Gbogbo àwọn ọmọ Yorùbá tó sì wà ń bẹ̀ wọ́n ń wòran. Bàbá tó bá mọ̀ dìjà tán ìnọ́mbà ni ó mọ̀ ṣẹlẹ̀. Bàbá tí ẹ bá lé wa tẹ́ lé àwọn ọmọ Yorùbá títí tẹ́ lé wa tá a bá mọ̀ kan ògiri àmọ̀ yìí jù. It is now time fún àwọn ọmọ Yorùbá láti la ojú wa láti ríran sí nǹkan tó ń ṣẹlẹ̀, láti la ojú wa wípé ẹnìkan ò lè máa wá mú wa sìn mọ́ nílùú wa. Báwo ọba dìtẹ̀ mọ́ Fúlàní tó wà ńlọrin despite the fact pé very 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 minority ni wọ́n, táwọn ọ̀dẹ̀ báyìí fọ wàhálà tẹ̀yìn dẹ̀ ń fi nọ́mbà péréte yẹn tẹ̀yìn dẹ̀ fi ń terrorize àwa ta ní very huge number. Bàbá kí ni yóò dá tó? Kí ni yóò dá tó rárá? Kí ni yóò dá tó? Now ẹ̀yin ọmọ Yorùbá ni mo fẹ́ pè, ṣùgbọ́n kí n tó pè ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ sọ statement kan fún bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí ní ìlú Jẹ̀bà. Bàbá ẹ̀yin náà bá Yorùbá ṣe tó, ẹ má bínú o, ẹ má bínú ẹ bá Yorùbá ṣe tó, torí mo expect pé tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà nínú ìlú yẹn. Bàbá tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà kò ní rí bó ti ń rí yẹn, tí gbogbo èèyàn tí ẹ̀wà ayà mi lẹ́nu tí gbogbo èèyàn bá mi lẹ́rù. Abdulrahman gómìnà Kwara, mi ò mọ̀ bóyá ọmọ Fúlàní yín o, bóyá ọmọ Yorùbá dẹ̀ nìyí, ṣùgbọ́n ipò òtítọ́ ni ipò tẹ́ ẹ wà yẹn. Ipò òtítọ́ ní ipò tẹ́ ẹ wà yẹn. Kí kóòtù kìíní ó dájọ́, kóòtù kejì ó dájọ́, kóòtù kẹta ó dájọ́, high court wà bẹ́ẹ̀ o, láì sí appeal. Kí gbogbo èèyàn lè sọ pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí. Kí ẹ̀yin náà tí ẹ̀yin náà búra níwájú àwọn ọmọ Kwara State pé ẹ ṣe òtítọ́ àti òdodo. Gọ́fìnà Kwara ẹ ṣe dáadáa rárá, bọ́ bá ti ẹ̀jẹ̀ pé ọmọ Fúlàní ni yín, mi ò bínú sí. Aṣíwájú ti fọmọ Yíbò ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́, wọ́n ti fọmọ Yíbò ṣe anything lẹ́kọ̀ọ́, wọ́n fọmọ Haúsá ṣe kò ní mínì, torí pé àwa kó èèyàn mọ́ra. Ṣùgbọ́n mo tún fẹ́ fi yé yín pé tí ẹ bá ṣe dáadáa, bàbá orúkọ yín wà ní òwe ìtàn o. Mo gbọ́ pé àwọn mọ̀lẹ́bí yìí wọ́n ti complain fún yín rí o. Àkọ́kọ́ tẹ́ ẹ ṣe campaign lọ́bẹ̀ wọ́n complain fún yín, ẹlẹ́kejì tẹ́ ẹ ṣe campaign lọ́bẹ̀ wọ́n complain fún yín, wọ́n dẹ̀ sọ pé ẹlẹ́ máa wá nǹkan kan sí. Ẹ sísà, ṣé owó ti yín lè fẹ́ fi san sálárì bàbá yẹn ni? Tó bá jẹ́ wípé bàbá yẹn
tó bá jẹ́ pé bàbá ló jẹ́ fún yín tàbí ẹ̀gbọ́n tẹ wá gbọ́ pé gọ́fúnà kan máa tírìtì ẹ̀gbọ́n yẹn ẹ sì sàṣínú yín máa dùn ṣé inú yín máa dùn òdìdí gómìnà tó dẹ̀ wípé gbogbo Kwara ló dìbò fún yín ẹni tó rí rẹ̀ ti kú gan mọ̀ pé Yorùbá pọ̀ ju Fúlàní lọ ń Kwara State majority ìbò ló dẹ̀ gbé wọlé ló túbọ̀ sí pé majority àwọn tó dìbò fún yín ọmọ Yorùbá ni wọ́n ẹ̀dẹ̀ débẹ̀ tán ẹ̀dẹ̀ kọ̀yìn sáwọn ọmọ Yorùbá ẹ̀ fẹ́ ṣe nǹkan táwọn ọmọ Yorùbá ń fẹ́ mọ́ ẹ̀dẹ̀ ń wo bàbá yẹn ràn kíyàwó máa jẹ wọ́n àwọn péréte wọ́n dẹ̀ ń lóyìn lòkulò wọ́n dẹ̀ ń lóyìn bí omi òjò ẹ̀rọ ti pé bàbá ṣe ayé ìtàn á padà ṣe ọ̀run gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la gómìnà ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn tó dìbò fún yín yẹn tẹ̀ ń fi àjẹ yẹn ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn ó dá fún yín ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn ó dá fún yín Ọlọ́run lọ́ba tó lágbára jù Ọlọ́run ló lágbára jù wàláì kò sí ẹni tó lágbára tí Ọlọ́run alágbára bá sì kàtìkì tán wọn aláfẹ́fẹ́ ìwádìí wọlé irọ́ ni wọn lọ́ba tí mẹ́rin tí ò tí ì jẹ irọ́ ni bí bọ́ọ̀lù ọ̀bá bẹ́ tàbí tí táyà ọ̀bá bẹ́ dájúdájú afẹ́fẹ́ wà láti mọ́lé èyí lákàtà bútí pẹlẹgbẹ ẹranko kí ló lè ṣe kò sí nǹkan tó lè ṣe bàbá ẹ rántí pé sáàlà ni ọba lókè ló nígbà sáà tí yín lè wà yìí tẹ́ ẹ bá ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wàláì torí ẹ tí ì ṣe dáadáa kankan rárá báyìí tí bàbá yẹn bá lè wà ń bẹ̀ yẹn for 21 years tí ẹ dẹ̀ ní àwọn court judgement pending tí wọ́n fi pa á láṣẹ pé wọ́n gbọ́dọ̀ máa san owó oṣù bàbá yẹn wọ́n gbọ́dọ̀ san gbogbo àrí àṣìgbò tí wọ́n jẹ́ tí kì í dẹ̀ ṣe inú pọ́ọ̀sì tiyín tàbí ti bàbá wa ọba wa nílọrin tí kì í ṣe inú sálárì wọn náà ti máa yọ tó jẹ́ pé owó ìlú ni tó yẹ pé gbogbo àwọn Yorùbá yìí náà ni wọ́n ń dáwó sínú ìlú yẹn ni wọ́n ń dáwó sínú àpò àsùnwọ̀n ìjọba yẹn tí èdè ń fi ìyàtọ̀ tó báyìí jẹ wọ́n ẹ ń fi ìyàtọ̀ tó báyìí jẹ wọ́n. bàbá wa ní Ifẹ̀ Ọ̀ní bàbá wa Ọ̀ní Adéyẹyè ẹ rí i pé mo gbóṣùbà fún yín lórí fídíò tí mo ṣe láti nítorí pé n tí mo expect kí ẹ sọ fáwọn ọba ilẹ̀ sọ jáde yẹn ìwọ tó bá mọ̀ pé traditionally o ò lè ṣe nǹkan tó yẹ nídìí ọba gbádé sílẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ̀sìkìsà ẹ̀ wá tí ì ṣe kankan ẹ̀ tí ì ṣe kankan torí báyìí èyí la mọ̀ lórí adé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ ìdí babalọmọ bá kínní tẹ́ ẹ bá kéré jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣèyàn Ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣèyàn kankan bàbá it is high time fún yín láti pe gbogbo ọba Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n jọ yẹn ṣe ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ò wá yẹn àwọn gọ́fúnà wa ní FB ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà wa ìṣe èèyàn wọn ò fẹ́ lọ síwájú wọn ò fẹ́ rẹ́pọ̀ torí nínú àìsírẹ́pọ̀ yẹn ni wọ́n ti ń jẹ tí ìrẹ́pọ̀ bá wà ní tó tọ́ sí mi yóò bọ̀ sí mi lọ́wọ́ tí tó tọ́ sí mi bá bọ́ sí mi lọ́wọ́ tí gọ́fúnà kan bá fẹ́ ṣe gọ́fúnà lọ́tọ̀ọ̀la tí yóò fi 5,000 tàn mí kò ní lè fi tàn mí ẹ̀wọ̀n ọ̀gáráìsì kébí máa pa wá ká má rí oúnjẹ jẹ so that ìgbà tẹ́ ẹ bá nídìí wa
a lè máa bẹ́ bọ̀ àbí ọlọ́run ló ní ohun gbogbo tó lè ṣe gbogbo ẹni tó bá rù ú yóò sọ rí àwọn gọ́fúnà kan ti wá wọ́n ti lọ bàbá wa Jákàndé gọ́fúnà náà ṣe bàbá wa Jáṣe gọ́fúnà náà ṣe bàbá wa Bọ́lágè gọ́fúnà náà ṣe ìtàn òsì nígbàgbé Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láéláé gbogbo ẹ̀yin gọ́fúnà tẹ́ ẹ̀ bá lè pa ẹnu pọ̀ wípé kẹ́ ẹ bá àwọn ọba tó wà ní jurisdiction ti yín ní stéètì kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa àtẹ́ǹdì meeting lọ́balọ́ba nínú kí gbogbo àwọn ọba Yorùbá máa ní ìpàdé àjọṣepọ̀ bóyá 10 from each state tí àwọn state kọ̀ọ̀kan mọ̀ báwọn ó ṣe mú Ọ̀yọ́ mọ̀ bí wọ́n ṣe mú 10 Ògùn mọ̀ bí wọ́n ṣe mú 10 Lagos state mọ̀ bí ó ṣe mú 10 Oǹdó mọ̀ bí ó ṣe mú 10 Èkìtì mọ̀ bí ó ṣe mú 10 Kogi tọ́lá mọ̀ wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 àtọ́gbẹ́ tí a máa ti wá Kwara wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 kí àwọn ọba wa mọ̀ ní ìpàdé àpérò ṣùgbọ́n èyí politician ti rí pé tí àárín àwọn ọba bá tò ẹ rò pé wọ́n lè dàyé lágbóná kò sọ́ba tó rẹ́dí àti dàyé lágbóná èyí lẹ́ẹ̀dẹ̀ gbádùn ẹ̀ jù torí èpè táwọn èèyàn ń jíṣẹ́ fún yìí tí nǹkan bá change tí nǹkan bá ń lọ bó ṣe kó lọ wọn ní ṣépè fún yìí mọ́ wàláhì kò sẹ́ni tí ó ṣe pé mọ́ kò sí ẹni tí ó ṣe pé mọ́ mo wá bẹ bàbá wa Onírìṣà ẹ má la ojú lẹ̀ kí ìyàwó máa jẹ ọba Yorùbá kankan ẹ gbàgbé lórí pé wọ́n pè yín sí wọn ò pè yín sí ẹ̀yin ni ọba ilẹ̀ Yorùbá ẹ má la ojú lẹ̀ kí bàbá wa Sùlù Gàmbàrí ọmọ fìyà jẹ gbogbo ọmọ Yorùbá lọ́ndà yín kì í ṣe nǹkan tó dáa tó kì í ṣe nǹkan tó dáa tó ṣé wọ́n máa ń so ẹran mẹ́ran kọkànlá pa ni ṣé tí wọ́n bá so ẹran mọ́ran ṣé ìkọ́ kankan pa ni. Ẹ̀dẹ̀ bí ó ti jẹ́ pé mo máa bílẹ̀mù àwọn bàbá Adébáràbí náà pé gbogbo ọdún nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ sáré lọ bá rú àwọn Ọ̀ọ̀ni títí ẹ̀ sáré lọ bá Aláàfin Ọ̀yọ́ kó tó di pé wọ́n kú yẹn kó tó di pé bàbá yẹn kú ẹ̀ sáré lọ bá Ọ̀ọ̀ni àwọn ọba ńláńláńlá ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀ lọ bá irú bàbá Síkírù Adétọ̀nà ẹ̀ lọ bá bàbá wa Aláké Ẹ̀gbá ẹ̀ lọ bá bàbá wa Lẹ́kọ̀ọ́ ẹ̀ lọ bá bàbá wa Olúbàdàn ẹ̀yin náà kàn ń rún ìyà yẹn mọ́ra kò dáa tó bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́ gbogbo wa ló jọ ń pa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí ìyà bá ń jẹ ọba Yorùbá kan yìí lè fi ìyà yẹn jẹ wọ́n báyìí because it is high time fún yín láti bójú wo territory yín ẹ̀yin kò sí tó burú kẹ́yìn náà ṣe mítìnì pẹ̀lú bàbá wa ní Ìlọrin náà bàbá wa ni wọ́n bàbá wa náà ni wọ́n kò sí tó burú kẹ́yìn ṣe mítìnì pẹ̀lú wọn pé kán dákun torí Ọlọ́run kán jáwọ́ lọ́rùn àwọn ẹni yìí náà yóò bá sọ pé bí ẹni tá a gbọ́wọ́lé lórí ò bá jàjàbọ́ ẹni tó gbọ́wọ́lé náà ò ní ráyè lọ because nígbà tí n bá gbọ́wọ́lé rẹ̀ lórí bá pé ò ní lọ èmi náà ò ní kú òlójú kan náà. Bàbá Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí ọba ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tí ìyà bá jẹ ọba Yorùbá kan ẹ̀yin lè fìyà jẹ mo tún wá ń fi àsìkò pé gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin náà ẹ máa gbà lẹ́gbọ̀n o tí nǹkan kan bá ṣe yín ẹ sunkún sáwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn ẹ sunkún sí àwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn kí wọ́n ṣe the needful ẹ ṣe the needful gbogbo ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa tó lójú mi ẹ ṣe dáadáa tó lójú mi
Ah, bàbá wa Ọọ̀ni Ọ̀fùfẹ̀ ẹ pé àwọn ọba bíi méjì àbí mẹ́ta ẹ lọ́wọ́ wàá sún lúgàbàrí sọ̀rọ̀ wọn lè má rìn wá mọ́lẹ̀ mẹ́yẹn náà ọmọ Yorùbá pọ̀ ju Fúlàní lọ ní Kwara State náà ìfò nílọrin èmi ò sọ pé àwọn Fúlàní tí wọ́n bí sí lọrin èmi ò sọ pé wọ́n sọ máa lọrin ṣùgbọ́n tẹ́ bá wá jọmọ Ìlọrin ṣé wọ́n ní ìyẹn ló ní kẹ́ ẹ máa yàn ká jẹ lórí àwọn ọmọ onílùú gangan ṣé ìyẹn ló ní ká máa yàn ká jẹ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá bàbá wa Adébárà yìí bàbá wa Jẹ́bà tó bá kọ̀ tó ní òun kì í ṣe Fúlàní tó lè rẹ pé ìyá mi yìí ṣe Fúlàní Yorùbá ni mí ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ìjọba yòókù ẹgbárùkù tiwọn ọmọ yín ló wà lókè ẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán pàṣẹ fún gọ́fúnà Kwara State kí wọ́n honour court judgement now kí wọ́n honour court judgement now àwọn náà kú pátápátá ọdún mẹ́jọ àwọn náà kú lórí ipò yẹn gbogbo tí èèyàn bá ṣe lónìí ní ọgbà àwọn náà padà kú lórí ipò yẹn jọkan ẹ mọ́ fi ipò yẹn ní anybody lára lóòótọ́ orí yìí kọ́ ló ti bẹ̀rẹ̀ tí wọ́n sanwó fún àbá yẹn ṣùgbọ́n wọ́n ti kó judgement hàn yín ìgbà tí ẹ lọ síbẹ̀ tẹ́ ẹ lọ campaign first regime yín wọ́n sọ fún yín ẹ dẹ̀ promise wọ́n tó lọ ẹlẹ́kejì wọ́n tó kó gbogbo nǹkan ẹ̀ wọ́n tó kọ lẹ́tà sí gbogbo ẹ̀ bàbá ẹ tí ì ṣe kankan di ṣe yẹn ẹ já bẹ̀rù Ọlọ́run o gọ́fúnà Abdulrasaq Abdulrahman ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o bàbá wa ti dàgbà àwa tá a lè jọ ọmọ kéèké náà àwa náà ó kù níjọ́ kan bàbá àdéhìí àti fi kú yọ̀yàn ṣùgbọ́n bàbá ayé ò ní sọ dáadáa ń pa yín tí bàbá yẹn bá lọ kú bẹ́ẹ̀ wọn ò ní sọ dáadáa ń pa yín láyé àwọn àrọ́mọdọ́mọ tí yín náà ó sì dìbò wọ́n dìde ipá wọn ó tó máa dìbò ní Kwara ìtàn òsì ní ìtàn tó bá ṣẹlẹ̀ lórí tí kò ní gbàgbé àwọn ọ̀ràn yín ìtàn yín ò ní gbàgbé mi ò bú anybody mo ń sọ ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ni ìtàn yín ò ní gbàgbé anybody ẹ má fi ìyà jẹ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá mọ́ a lè faramọ́ yẹn rárá a lè faramọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun gbogbo àwọn tá a bá jọ jẹ́ blogger ẹ dákun torí Ọlọ́run ẹ mọ fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jẹ́ báyìí ó di ẹ̀mejì tí mo lọ sí Ìlọrin nítorí ẹ̀ torí ọ̀rọ̀ yìí ń dùn mí gan ni 21 years kéèyàn ọdẹ ìjọba àwọn ìlú rẹ̀ ọdẹ lé ó túmọ̀ sí pé inú àwọn ìlú ẹ̀ dùn sí because that is àtàfẹ́ ní ìlànà fáwọn àwọn ọmọ ìlú yẹn pé àfẹ́yín mọ́ wọ́n ti mọ̀ pé wọ́n kúkú ń lo ìjọba láti spite wọn so automatically táwọn bá sọ pé àwọn ò fẹ́ wọn mọ́ bígbà tí wọ́n fẹ́ sun èèyàn jẹ tí wọ́n wá da petrol sí lórí ebi kankan sáwọn sí lókù ẹjọ́ ṣe dáadáa ògbó tá a bá ṣe lónìí yóò dìtàn lọ́la bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ara àwọn bàbá tí yín kan ni à ń jẹ yìí bàbá tí yín ni àìmọ̀ tẹ́yìn náà bá pàpà rí fídíò yìí ẹ dákun torí Ọlọ́run ẹ kọ́ọ̀lù Abdulrasaq Abdulrahman ẹ kọ́ọ̀lù wọn tó wọ́n dà kí wọ́n tiẹ̀ respect court judgement ṣé báwọn èèyàn gbé wọn lọ sí kóòtù nígbà second term yìí wọ̀nyí wọ́n gbé wọn lọ kóòtù náà tí àwọn èèyàn bá lè ọ̀nà nǹkan tí kóòtù sọ táwọn fi ń ṣe gọ́fúnà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé tí kóòtù ó sọ nǹkan kan táwọn ò ní kakún judgement mẹ́ta ń bẹ lọ́wọ́ àwọn Adébárà
ẹ̀dẹ̀ wò wọ́n ràn gbogbo tí wọ́n sọ fún yín ó lè já sí pàbó ṣé ká má bàa pa yín ni Ọlọ́run ló lè pààyàn kò sẹ́ni kankan tó lè pààyàn fọlọ́ ẹ̀dẹ̀ ti débi ibi tí ẹ fẹ́ dé ẹ ti débẹ̀ náà ẹ ti débi tí ẹ fẹ́ dé rán gbogbo àwọn Yorùbá dẹ̀ rálíra dì yín gan àwọn Yorùbá rálíra dì yín gan ẹ̀dẹ̀ ọ̀pọ̀ àwọn kan ni wọ́n ń ṣe éṣòbe mẹ́ẹ̀ tí gbogbo ayé ṣe é o wọn ò lè dá éṣòbe yẹn ṣe mọ́lẹ̀ ní o ní ìbẹ́lẹ̀ òkìtì yín orí bẹ́ẹ̀ o ní ìbẹ́lẹ̀ òkìtì yín orí bẹ́ẹ̀ tí ẹ bá farabalẹ̀ ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ tí yóò lè rí bẹ́ẹ̀ kò ní disturb ọmọ yín kò ní disturb òye náà kò ní disturb àwọn mọ̀lẹ́bí yín torí pé dáadáa yín ni wọ́n máa sọ bàbá ẹ méjì kí bàbá oníbàbá kú sáájú òdì 21 years bàbá yẹn rẹ̀ ti pé 101 lọ́dún yìí wọ́n tó ní 101 yẹn official age ni ṣe pé kọ́lọ́mù tó fún yàn ní opportunity àti pẹ́ tó bẹ́yẹn ṣe pé lọ́n síjú rẹ̀ wò wọ́n lẹ̀ ṣe pé ó ní dáadáa ni bàbá yẹn àwọn ọmọ wọn ọmọ kúkẹ́ ọmọ gbọ́mọ sí kán pè wọ́n ní oṣó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn náà bímọ wọ́n bímọ tó wọ́n bá àwọn ọmọ tó dáa o torí àwọn ọmọ tó dáa tán bí àti àwọn aráàlú tí wọ́n nífẹ̀ẹ́ wọn inú wọn sì fi wà lórí ọba yẹn dè ní. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn first class ọba ní Kwara State ní pálásì wọn ò dá tó pálásì bàbá yẹn ó túmọ̀ sí pé ayé ń fẹ́ wọn enough of ká máa lọ ìdìmọ́ àwọn ìjọba láti spite àwọn èèyàn kan enough of that kí ló dé pé àwọn kan tí ẹnìkan bá ti ṣe àwọn kan ẹ̀yin kan ó mú kankan bí ẹni pẹ́yìn ló ṣe kí ló dé kí ló ṣe tó bẹ́ẹ̀ ṣe bí ìlú bẹ́ẹ̀ lọ wà ṣe bí kóòtù ti sọ wípé jẹ́bà òsì ni ó ń da Kwara Emirates àbí kóòtù ò tí sọ ni àbí wọ́n àpí against ẹ̀ náà àwọn awúta ìwé ẹ wá ṣe bí ẹni pé ẹ wá ṣe bí ẹni pé ẹ gbọ́ èmi kàn pé gómìnà Kwara olórúkọ mi Abdulrasaq olórúkọ mi ní mi ò dẹ̀ bẹ́lọ̀n kí ẹ ṣàṣetì mi ò bẹ́lọ̀n kórúkọ yín ó bàjẹ́ ẹ̀yẹ tí ẹ̀ ṣe léyìí ná kéèyàn wá wo orúkọ tẹ̀ máa ní ẹ̀yẹ dá àwọn èèyàn tẹ́ ẹ believe pé wọ́n lè spite yín tàbí wọ́n lè ṣe kankan fún ẹ̀yẹ dá wọn nù tó bá ti jẹ́ pé lóòtítọ́ orí òtítọ́ lẹ́yìn wà láti ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún bàbá yẹn ẹ̀yẹ wo tọ́lọ̀ ó ṣe náà ẹ wo tọ́lọ̀ máa ṣe náà ẹ wo tọ́lọ̀ ó ṣe bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ dìde o ẹ dìde báyìí ìyá ti ń jẹ ọ̀kan nínú àwọn èèyàn sí ìyá ti ń jẹ ọ̀kan nínú àwọn ọmọ yìí bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu ṣe àwọn pé mi ì bá yín sọ kankan lórí eléyìí ju pé tọ́lọ̀ ń bá jẹ́ kẹ́ ẹ ní àǹfààní àti gbọ́ ẹ kọlù gọ́fúnà Kwara eléyìí of Kwara ẹ kọlù wọn tó dá torí Ọlọ́run ẹ kọlù wọn tó dá at least tí àwọn èèyàn bá lè gbé wọn lọ kóòtù pé wọn ò wọlé election tó lọ yẹn tí kóòtù dẹ̀ pàṣẹ tí àwọn opponent wọn dẹ̀ abide by it kò wọ́ tiẹ̀ káwọn wà lórí ipò kí wọ́n mọ̀ tiẹ̀ lè acknowledge kí wọ́n mọ̀ lè abide by court judgement high court judgement tí èdè appeal lórí kóòtù dẹ̀ pa láṣẹ pé gọ́fúmẹ̀ntì Kwara kí wọ́n lọ san gbogbo bàbá yẹn èdè sanra dèdè Ọlọ́run bẹ̀ ayé yẹn ní ẹmọ́ bínú nǹkan tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́yìn yẹn torí kí nìyẹn rún mi nínú mi ìdẹ fẹ́ kẹ́yìn Yorùbá ó dákẹ́ gbogbo àwọn Yorùbá tá a jẹ́ blogger gbogbo àwọn nǹkan tá a bá ti rí láì kùdìẹ̀ tó bá kùdìẹ̀ káàtó báyìí ṣé aláǹ wá òmìnira ṣé tí wọ́n bá tiẹ̀ wá fún alómìnira bó tiẹ̀ jẹ́ regional torí tá a bá rí regional gbà wá láì Ọlọ́run lédùmarè ń gbọ́ àti
àti achieve 85 to 90% tàbáríjọ́ náà gbà tàbáríjọ́ gbà. Now kó tiẹ̀ wá jẹ́ region yẹn náà ni a rí gbà. Ṣé bá ṣe aláwọ̀ àwọn kọ̀ọ̀kan tó wà láàrin wa tí kì í sọmọ Yorùbá kí wọ́n máa tẹ̀lé wá sí wa náà lẹ́yìn? Enough is enough. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ pa eléyìí of Kwara ẹ pa láṣẹ, ẹ bá pa wọ́n láṣẹ kí wọ́n lọ sanwó bàbá wa Adébára. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wọn. Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà ẹ̀ ní fojú sunkún ọmọ gọ́fúnà Kwara. Àwọn òbí ti yín náà ò ní fojú sunkún yín. Ẹ dákun ẹ ṣe dáadáa. Bàbá wa Sùlù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ dákun torí Ọlọ́run. Ẹ bá wa dẹ̀ díẹ̀ lórí nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọmọ Yorùbá nílùú wọn. Ibi ìsọpọ̀ yìí òkè, bí ìsọpọ̀ yìí náà ò ń sọmọ lọ́rin o. Ìsọpọ̀ yìí sọmọ lọ́rin o. Ṣùgbọ́n bí bá jẹ́ ọmọ lọ́rin lẹ́jẹ́ ẹ kì í ṣe gbogbo Kwara. Ọmọ Ìlọrin táwọn ẹyọ kan n'Ìlọrin nínú Kwara State. Káwọn ẹyọ kan n'Ìlọrin nínú gbogbo Kwara State. So bẹ́ẹ̀ wá jọ máa lọ́rin so yẹ ká sì máa fi yẹ terrorize gbogbo àwọn ọmọ Yorùbá. Ẹ dákun mo fẹ́ kẹ́yìn náà ẹ bá wa ronú pìwàdà lórí ẹ̀. Torí mo gbọ́ pé yìí gangan lè wà nídìí pé wọn ò sanwó oṣù bàbá yẹn. Ẹ̀yin lè wà ń díẹ̀. Nǹkan tí mo ń gbọ́ ni pé ẹ̀yin lè ń disturb, ẹ̀yin ni gbogbo àwọn gọ́fúnà ń bẹ̀rù. Ẹ̀yin ni gbogbo àwọn gọ́fúnà ń bẹ̀rù pé wọ́n fẹ́ sẹ́yìn. Kí dẹ̀dẹ̀ sẹ̀? Ọba Ajẹ́bà Yorùbá ni ó ní Yorùbá lòun. Ṣé nítorí pé ó dẹ̀ sí ní Yorùbá lòun ṣé ìyà ló lẹ̀ tọ́ sí ni?